kó mọ́ Pàríkẹ́ o ọmọ rere òdòdó torọ́dún orógbó àgbò ọdún òbí ó yàn ọdún onídé kámọ́sẹ̀ rẹwà lórí igbá ọdọọdún ló mọ̀ wá Àríkẹ́ o. Alárìíkẹ́ o Àríkẹ́ o ọlọ́jọ́ òbí mo wá kí ní gbèjègbèjè Àríkẹ́ kó ọdún ayọ̀ ló sì mọ̀ sí lọ́lọ́ lóhùn ọba ìmísí Olúwa kó pẹ́ láyé o nísìwí bẹ́ẹ̀ lọ níyàwó rẹ̀ àárín olóríire ló sì mọ fọhùn lọ́lọ́ lóhùn ọba ọwọ́ nírẹ̀lẹ̀ ó sì mọ gani Adéníkẹ́ Adéṣẹ̀wà ló rọrùn wá lórí wọn kì í yọ bí ológun ẹ̀rù wọn kì í yọ bí ọlọ́gbọ́n wọ̀ wípé Àríkẹ́ onífọdún eléyìí dáṣe mọ́ ọdún mẹ́wàá lórílẹ̀ alààyè òní ọjọ́ kẹrin oṣù kẹta ọjọ́ òbí tàbí òsílẹ̀ ayé Àríkẹ́ mo ló mọ bẹ́ẹ̀ ràn ọbẹ̀ níbẹ̀ sọ àtẹ́lẹsẹ̀ wọn sì mọ bẹ́ẹ̀ ọdọọdún ni lásán ológúnlọ́gbọ̀n ọdọọdún nìkan tó lọ́gbọ̀n Àríkẹ́ mo lọ́dọọdún ló mọ wà ọ́ nífẹ̀lẹ́ ìdájẹ́ mo lọ́lọ́ lóhùn ọba eré ọ̀hún wádìílé bàbá tó bí ọlọ́mọ gangan ni ọmọ Abímbọ́lá Àríkẹ́ dùn ọmọ ẹgbẹ́ lìkan ọmọ abẹ́rẹ́ mẹ́ta ọ̀kan ké ọ̀kan nù ọ̀kan yọ̀kù ní bàbá ńlá bàbá yín fi ń rọ́gbà aṣọ ọmọ bó owó sùkóòrùn là ọmọ bó owó máa yọ sùkú ẹja sẹ́nu egun má bí kò fọmú lẹ́kẹ́ wọn ò bí mi fẹ́gùn mọ́ lódùn mi títí wọn bá bí mi fẹ́gùn máa yọ ọ̀tẹ̀tẹ̀ ẹni ègùn òbí mo lẹ́ẹ̀kú ìyá ẹni bó owó bá bí mo ní ọmọ ìjà yóò bá lọ Àríkẹ́ o mo ló ti sọdún eléyìí náà ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá ọ̀ní sọ́kún mọ́ wà lójú lọ́lọ́ Olódùmarè ọba Adéníkẹ́ o ìyá Adéṣẹ̀wà ló rán wá lónìí mọ́ kó lórí ìrẹ́ ọmọ arẹwà lóbi gangan wọn ní kó gbọ́ kó tọ́ o kò wá sí bó ṣe pẹ́lẹ́ ayé tó ń gbọ́jú rẹ̀ ò ní rí bí láìlẹ́ lọ́lọ́ lóhùn ọba mo ní bọ́ ọmọ mi tó ń gbọ́ dídùn rẹ̀ lóhùn mi Àjọkẹ́ akẹ́wì ìgbàlélẹ̀ tí mi ń jẹ́ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló ti mọ̀ sí lọ́lọ́ lóhùn ọba.